ìwọ ló gboko lọ́wọ́ àwọn èèyàn obìnrin mẹ́ta ló gboko lọ́wọ́ wọn okó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ náà sí iná òtún nítẹ̀lọ́rùn so ẹni tó gboko lọ́wọ́ ẹ̀ kò gbọ́dọ̀ ṣayé ẹ̀ ojoojúmọ́ ni wọ́n gbé òwò kìíní kan wọ́n ṣe kìíní kan wọ́n ṣe gbá kan wọ́n ṣàwo kan ó dẹ wọ́n máa gbé òwò ẹni tó gbé òwò ẹ̀ ọkọ ẹ̀ ló gbé òwò ẹ̀ síta ọkọ ẹ̀ ló gbé síta tó bá gbóhùn ọkọ ẹ̀ síta ọkọ ẹ̀ ló gbé síta ó ní ọgbọ́n kó gbóhùn ọkọ síta ó gbé orí ogbóhùn síta yẹn ó náà dẹjọ́ fẹ́ra wọn mọ́ ẹ jẹ́ kí kálukú lọ́ọ́ lò ẹ̀ ìwọ ló ń stọ́ọ̀kì ọmọ yẹn kiri ìwọ ló fẹ́ kéèyàn kan súnmọ́ ìwọ nìkà ìwọ ló fẹ́ ìwọ láláṣẹ jù bàbá àṣetẹ́. ó tún ti ṣẹlẹ̀ wo ẹ̀yin èèyàn ẹ dákun dábàá ẹ súnmọ́ bí o ẹ tún wá fetí kóyàwó ọ̀rọ̀ tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé fàákàjà kan ti bẹ̀rẹ̀ sí ní wáyé láàrin àǹtí Lizzy Anjorin àti Fọlá o tó jẹ́ pé wọ́n jọ ń fi síra wọn lára wòtòwòtò ni o bẹ́ẹ̀ ni ẹ wò ó mọ́mí Esther ti fọ́gbà yán gan o bẹ́ẹ̀ ló jáde ló ń jábọ́ ló ń ré bọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí ní fi sí àǹtí Lizzy Anjorin lára wòtòwòtò ọ̀rọ̀ yìí ni àbó mi ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bísẹ̀ ẹ wá ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá gbọ́yàwó ọ̀rọ̀ torí ọ̀rọ̀ wọn ò tiẹ̀ fẹ́ gbàgbé kankan yé wa mọ́ rárá bí tí ń wò mọ́ àmọ́ kó tó di pé mi gbé yín débẹ̀ ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá tí mo wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin ojú tuntun ẹgbẹ́ ìṣẹ́ ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ ń bẹ notification bell ni wọ́n pè ìyún gẹ́gẹ́ ni ó máa ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ó yá ẹ̀ ń so níbẹ̀. burú ni wàá máa sọ ní social media wàá máa ṣe níbí báyìí wàá máa fọwọ́ sọ̀yà fáwọn níbí báyìí gbogbo ohun tí àjọ ń ṣe tọ́tún tòsì ó ní àwọn ìjọba ń rí wọ́n ṣe ń wò ẹ̀ náà ń wò wá wọ́n jọ ń wo gbogbo wa ni nígbà bá bẹ́lẹ́yà wa débi tá a bá máa bá dé ìjọba ń ṣẹ̀wà mọ́ ìpé yẹ́ẹ̀sì ni a máa bẹ́lẹ́yà yẹn débi kan káwé ní máa dẹni kan lára ó dùn ó ká lára ẹjọ́ torí Ọlọ́run AMCVA award yẹn amca award tí wọ́n lọ fún award yẹn rí gbogbo àwọn celebrity ń bẹ gbogbo wọn múra gbogbo wọn ń ṣe dáadáa ìyẹn náà tún fún ẹ̀dá lọ́dún ó tún fún ẹ̀dá mo tiẹ̀ láìkì ikọ́ tí Fúnkẹ́ Akíndélé ṣe ó sọ oríṣi tóun ò fi lè wá sí award night yẹn Ìyábọ̀ Òjó dẹ̀ ti ṣe the same thing àwọn celebrities ni àwọn tá a dá mọ̀ celebrities tí wọ́n torí wọ́n máa fi wé pé wọ́n with invitation náà máa ń lọ síbẹ̀ torí ẹ̀ náà ṣe sọ ẹ̀rí wọ́n kọ́ síta ni pé ìdí tá a fi rí àwọn o Ìyábọ̀ tó jẹ́ pé gbogbo wa mọ̀ ìkó wà l'Amẹ́ríkà ó tún bọ́ síta pé ẹ̀yin èèyàn ìdí tóun ò fi wá rèé o that is ó respect professional line ni ẹ̀ irú professional line tèmi ní ìsìn mi ò fi fọ́ǹbù àmì clearing and forwarding agents èmi àtọkọ mi clearing làwọn ṣe nídìí iṣẹ́ yẹn mo fi Ọlọ́run búra táwọn obìnrin bá rí mi wá ní ìyá nìyẹn ìyá náà ń pe àwọn àbẹ̀ tó dáwà ti dìyà nídìí iṣẹ́ yẹn Ọlọ́run ò dẹ̀ gẹ̀ kí iṣẹ́ yẹn kò jẹ́ kó cancel wọn cancel lu tèmi ń bẹ̀ yẹn ìdí iṣẹ́ clearing and forwarding kò sẹ́ni tó máa cancel lu mi wọn dẹ̀ cancel lu ọkọ mi lẹ́nu èmi náà lẹ́nu kí lèèyàn fi lẹ́nu tó o bá ń ṣiṣẹ́ déédéé tó ń rí ẹ kó jà pàpà ni kó kó ẹrù rẹpẹtẹ tó bá jẹ́ ní airport dẹ̀ ni kó kó ẹrù rẹpẹtẹ tó bá jẹ́ pé o fẹ́ ìdíròkò gbọ́dà nǹkan kan yẹn ni wọ́n tún máa rí ẹ̀ ń bẹ̀ ibẹ̀ yẹn gangan làwọn àti mọ ẹni tí wọ́n cancel ní ìdí professional line yẹn èmi àtọkọ mi wọ́n cancel àwa àwọn cancel class captain gbogbo everywhere class captain ni gbogbo everywhere náà ti jẹ́ class captain wọ́n tún débi wọ́n tún fẹ́ ṣe class captain àwọn táwọn lórí social media ẹ̀mí ẹ̀ ò gbé ta ló máa fi wọ́ ṣe class captain anywhere àti òun bá dé olórí lòun máa ń ṣe orígi ẹ̀mí ó dàbí adìyẹ ẹ má di oko tí wọ́n kì sínú omi ẹ mọ̀ tó má kí adìyẹ oko sínú omi gbóná ẹ mọ̀ bó ṣe máa ń rí kí ẹ̀mí yẹn bó ṣe rí nìyẹn orí ẹ burú bí egun tó ń léwèrè bú mi kó fi mi gbó ní ìtẹ́mi àti ẹjọ́ kò sí ẹni máa gbẹ̀ lọ́wọ́ mi á ṣe kó tó jẹ èmi máa sá fún ẹ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ lórí ọwọ́ ẹ má dẹ̀ dárúkọ mi mọ́ mo ti sọ má dárúkọ mi mọ́ má tiẹ̀ tó o bá sì ń dárúkọ mi ó máa jẹ́ ń bí mi ní fiẹ́ lọ́rùn lẹ̀ èmi kọ́ bó o ṣe lóò burú lèmi èmi bó gírì irú ni wọ́n bù ògiri lèmi bù èmi kọ́ mọ̀ pé mo burú mọ̀ pé mo tún bò gírì mọ́ bí ọba máa pè mí pé àyà yẹ ẹ̀ ní kí mi ò àgbàyà ni mí bẹ́ẹ̀ ni àgbàyà ni mí ọmọ rádaràdà tí yẹ kú játi rédèrèdè kan là máa sọ̀rọ̀ sáwa ń bí bó o bá ti ń sọ máa dúró tiẹ̀ tó o bá ti ń sọ máa dúró tiẹ̀
ìwọ mọ àwọn ọmọ èèyàn fún lépè, ìwọ ọmọ èèyàn fún lépè, ọmọ èèyàn dárúkọ àwọn olórí burúkú táyé wọn máa bàjẹ́, wọn lè sọ fún ẹ pé kò stop ẹ. So kí wọ́n máa wá fẹ́mi kẹ́mi fi ẹlẹ̀ kọ́ nítorí kíni, kọ́ nítorí pé omi èpè iṣẹ́, èpè yẹn ló máa pa ẹ́, èpè máa pa ẹ́, èpè máa pọkú ẹ, èpè máa pa gbogbo nǹkan tó dìmọ́ra, gbogbo nǹkan tó fi ń ṣàyọ̀bá ìlèpè máa pa, èpè yẹn ló máa pa ẹ́ fúnra rẹ̀. Èmi ò ní sá fún ẹ. Ìgbà tí mo try tí mo ń sá fún tí mo ń wò pé ẹ jẹ́ ká avoid wàhálà, ìyẹn ti kọjá, mo rí pé ò fẹ́ forúkọ mi lẹ̀ ni. Orí mi nínú tẹlifíṣàn, orí mi nínú tẹlifíṣàn, àwọn tó ń wò mí nínú kiri bóyá ọmọ connect ẹ̀ mọ́ TV station wọn, YouTube channel mi ní òsì tẹlifíṣàn. Ọlọ́run ló kàn ní kán máa wà náà bí tẹlifíṣàn. Ṣé o wá rí bó ṣe wà? Èmi ò sí nù à, ẹ má wà láì, wọ́n máa dúró kí mi nẹ, anybody tó bá rí mi, wọ́n máa dúró kí àwa nẹ, tó wọ́n mọ̀ pa wò ń ṣe ya òṣì, wọ́n mọ̀ pé wọ́n lọmọ játijàti, ọmọ rédèrèdè, ọmọ àbí pabẹ́, ọmọ tó yẹ gbogbo èèyàn ló ó bó kò ń ṣerú èmi ló máa kó láyà jẹ, ọ̀hún tí a ní ìyá ẹ̀bó kúnnù kòtò máa tún lù ń kòbókò lórí. Ìyá òṣì tó bímọ àdánù, yàrá dáradá, ìyá ẹ ó yẹ kí ìyá ẹ tún jí kó tún wá kú ni. Bóyá ó tún ní nǹkan tó máa tó fẹ́ fi kùn ẹ̀ lára, tára ẹ fi máa wálẹ̀. Ọmọ rádaràdà, ọmọ òṣì àbí ìpabẹ́, gbogbo èèyàn ló fẹ́ máa ṣépè fún, gbogbo àwọn ẹni kíní kan mò ń bá wá fún ẹ, ṣé ó wá fún wa, ẹ̀yin mélòó ló wá fún, ẹ̀yin mélòó ló wá fún, ta ló máa sá fún wọ? Tí ò bá jẹ́ kí èèyàn wọ pé àkíní kan tí àwọn mi ò lé èèyàn kan tí mò ń wò mọ́, wàláì mo ti dúró mo ti kúrò, àná ló yẹ kí n jáde fún ẹ, ṣùgbọ́n oògùn tí àwọn staff mi lò fún mi, oògùn tó lò fún mi, wọ́n lò pé mo kàn sùn ní, mo kàn sùn ní láti Saturday, ìwọ̀n bá ìgbà rí social media mo kàn sùn ní, oògùn yẹn ló jẹ́ kí n máa dé láti ṣọ́ọ̀ṣì lánàá báyìí, mo ní program kan tó yẹ kí n lọ ní Sheraton, mo fi Ọlọ́run búra ńgbà tí máa jí mo jí 6:30, mo sùn lọ ní oògùn yẹn ló ní mo sùn, èmi ò mọ piritin ni wọ́n ń pè, mo sùn ní ẹgbàá mi ò lórí, mo sùn ní láti Saturday, mo ti ń sùn, mo kàn sùn, àjẹ́ ẹ̀kan ló yẹ kí n lò lálẹ́, ọmọ tó mú wá fún mi lónà ní ẹ̀ẹ̀mejì, ọmọ ẹ̀dẹ̀ yọ ni mi ìtẹ́ ìgbà kìíní yẹn lọ́wọ́ ẹ̀, ó yọ fún mi báyìí ni mọ́ mi yẹ ẹgbà ẹ̀ lò. Tí ó bá jẹ́ pé mo sùn, ìwọ bá wò láti ibo síbo, máa ti bẹ́ẹ̀ kúrú máa bẹ́ẹ̀ dọ́gba lánàá Sunday, wọ́n ṣẹ́ ìpè, ọmọ adúrò ìpè ńláńlá yẹn, ó wá máa tiẹ̀ tún wá sọ, ó ní àtọmọ agbọ́ ti kú yọ̀ náà, àtàwọn ọmọ agbọ́ ti kú yọ̀ náà, àti àwọn ọmọ agbọ́ ti kú yọ̀, èmi lágbọ́ ti kú yọ̀, àwọn ọmọ tèmi wá sórí social media kó wá fi dára bó ṣe ń dára, wá dára bó ṣe ń dára. Ṣé orí tó máa ti di ẹ̀yọ́ mi ò ní bẹ́ẹ̀ sọ kankan pa ẹ̀, mi ò ní sọ fún ẹ, ṣùgbọ́n máa sọ fún ẹ pé dọ́wọ́ ló bí yọ kẹrẹ́, fídíò yẹn gan mo ti gé dání, wá ṣe nǹkan tó máa ṣe, wá ṣe fún ọmọ kó wá gbé sórí social media kó máa dárúkọ ọmọ mi sí, kí n mọ̀ pé àwọn ọmọ mi lélẹ́yìí ló dárúkọ ọmọ lóòótọ́, wà wá wo nǹkan tó ń pè ní ìjà abiyamọ, ó máa rí ìjà abiyamọ ojúkorojú, ó máa rí, tí wo ò bá ti ní feelings pé ọmọ yìí, tí wo ò bá ti ní feelings ọmọ, àwọn kan ní feelings ọmọ, máa bẹ́ẹ̀ ja ìjà abiyamọ yẹn, má jẹ́ kí n lérí tí ó dìgbà náà nù, bọ́ síta kó dárúkọ ọmọ mi, kẹ́mi rí pé ọmọ tèmi ló ń dárúkọ, kí n rí pé ọmọ mi ló ń dárúkọ, gbogbo fọ́tò wà lórí social media, ó ti ní onígbangba ló máa ṣe o, má ṣe ń kọ̀rọ̀, gbangba ló máa ṣe o, gbangba yẹn èmi fẹ́ mọ agbára tó o ní, èmi fẹ́ sórí agbára tó o ní yẹn, ẹni tó ń bà kí ẹ ní Nàìjíríà yìí mo fẹ́ mo nítàn, káwájọ ẹni tó ní gbangba sùn lọ yẹ, this is 165 ọ̀pá márùn, ó máa wá sórí social media, ó máa èpè burúkú ni lójoojúmọ́ ló fi ọmọ ọlọ́mọ ṣẹ́, kí ló dé, ìwọ ló gboko lọ́wọ́ àwọn èèyàn, obìnrin mẹ́ta ló gboko lọ́wọ́ wọn, ó kó dẹ̀ wà lọ́wọ́ ẹ náà sí iná òtún nítẹ̀lọ́rùn, so ẹni tó gboko lọ́wọ́ ẹ o gbọ́dọ̀ ṣayé ẹ̀, ojoojúmọ́ ni wọ́n gbé òwò kìíní kan, wọ́n ṣe kìíní kan, wọ́n ṣe gbá kan, wọ́n ṣàwo kan, ó dẹ̀ ń gbọ́ máa gbé òwò ẹni tó gbé òwò ẹ̀, ọkọ ẹ̀ ló gbé òwò ẹ̀ síta, ọkọ ẹ̀ ló gbé síta, tó bá gbóhùn ọkọ ẹ̀ síta, ọkọ ẹ̀ ló gbé síta, orí ogbó kó gbóhùn ọkọ síta, ó gbé orí ogbógun síta yẹn, òun náà dẹjọ fẹ́ra wọn mọ́, ẹ jẹ́ kí kálukú lọ́ọ́ lò ẹ̀, ìwọ ló ń stọ́ọ̀kì ọmọ yẹn kiri, ìwọ ló fẹ́ kéèyàn kan súnmọ́, ìwọ nìkà, ìwọ ló fẹ́, ìwọ láláṣejù bàbá àṣetẹ́, ìwọ gọgọ láláṣejù bàbá àṣetẹ́, ìwọ ló fẹ́ kéèyàn súnmọ́ ẹnì kankan, ìwọ ṣé kó kú fún ẹni, ṣé kó kú láyé fún ẹni, ṣé kó kú fún àbí kó kú láyé fún ẹni, kí ló dé, ó jẹ́ sí mi,
ó dẹ̀ sí mí ó dẹ̀ ń fa wọ́n gbé òhò wọ́n rán ẹ sí fámìlì ẹ wọ́n rẹ ó ṣe ẹ̀wọ̀ fámìlì yẹn ni káwá kú fáwa lọ́rùn bí àwọn tó ní fámìlì sí ní fámìlì wọn tẹ́lẹ̀ ó ṣe ẹ̀wọ̀ fámìlì yẹn ni ó dẹ̀ ti ṣe pẹ́pẹ́ fúro ti gba gbogbo ẹ̀ nìyẹn agree jókòó sílé ẹ kó fi ọkọ fọmọ ọlọ́mọ lẹ̀ jẹ́ kí everybody rí ara wọn ìwọ kọ́ ló máa lẹ́nìkan ni ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan ṣe ìwọ kọ́ wọn gbò wọn ò tí ì bí ẹkú Nàìjíríà yìí wọn ò yìí bí ẹkú ní Nàìjíríà yìí wọn ò yìí sórí wọn ò yìí bí ẹkú ní Nàìjíríà yìí nígbà tó ti jàjàjàjàjà ìgbà kan àwọn èmi ṣáwà lẹ́yìn èmi ṣáà dúró tiẹ̀ àdẹ̀ dúró tiẹ̀ èmi Ọbalẹ̀ Elizabeth a ní kàkà kí n bẹ́ẹ̀ ṣe kí n tètè ya kú ikú yá ju ẹ̀sìn lọ láyé mi kẹ́mi báwo lórí burúkú ọmọ játijàti tó ń fi àwọn ọmọ ṣépè kiri tó ń fọmọ ọlọ́mọ rí kí n bá ẹ ṣe nítorí kí ló fẹ́ fún mi kí ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ kí ni mo tiẹ̀ gbà lọ́wọ́ ẹ rí èmi lèmi náwó mi fún ẹ ẹ jẹ́ ká dẹ̀rẹ̀ alẹ́ ká tún sọ èmi lèmi náwó mi fún ẹ oníradàradà kí ló dé òjókòó ara ẹ jẹ́ òjókòó ara ẹ jẹ́ kó o máa tajà ẹ ó ti gbọ́kọ ó ti ṣe gbogbo ẹ ó dẹ̀ jókòó ara ẹ jẹ́ wọ́n ti fún ẹ lọ́kọ kó o gé jẹ máa gé ọkọ ẹ jẹ́ ń bẹ̀ ọkọ tó o fẹ́ máa gé jẹ́ ń bẹ̀ àbọ̀kọ ẹ̀gbọ́n àbí àbọ̀kọ tó fẹ́ kú lórí òbò tó ti tọ́jú tó ní kọ́ tọ́jú tiẹ̀ tí yẹn dẹ̀ ti gbogbo tiẹ̀ àwọn míì ti ń do wọ́n ti ń do òbò tí ó lè tí ó ti ń dókó àwọn èèyàn gidi ẹ̀rí bẹ́ẹ̀ kẹ́ ìṣèlú ẹ̀rí bọ́mọ yẹn tún ṣe fáìn sí ìwọ ló dókó yọrí ìwọ ló dókó yọ lórí ni bí àbẹ̀là ó yọ lórí bí àbẹ̀là ni odókó kò tiẹ̀ yọ lára ẹ̀ odókó kò yọ lára ẹ̀ owó gbogbo ṣe wà yìí kò sí iye tó lọ wo fọ́tò ẹsẹ̀ yìí kó o tó máa rì gbogbo ṣe rí pẹ̀mùpẹ̀mù bó ṣe fáìn gbogbo ṣe wà ní ìsìn níṣẹ́ ló dó ni níṣẹ́ ló gbẹ adókó rárùn adókó gbẹ adókó ṣẹ̀sìn adókó sọ glory nù ta ló ignore wèrè wọ́n sọ pé orí mi lọ́nà ìlú òyìnbó Nàìjíríà lájọ wà orí gbogbo tó bá múná lọ orí wájọ ń tàṣì ni bá bá ti múná lọ orújọ mú wa lórí ni orú wa mú ẹnìkan jura wọn lọ wo ìwọ sì wà níbi tátẹ́gùn sì ń fẹ́ ṣé orí ibi tẹ́mi wà yìí orú burúkú wọ́n ti kọ́lé fún ara wọn bí ṣé o mọ̀ pé inú igbó nìwọ̀ wà atẹ́gùn sì ń fẹ́ bó o bá dúró wà pé wọ́n máa fẹ́ nìyẹn ṣé ibi tẹ́mi wà yìí orú mú níbí báyìí so gbogbo orú yẹn ṣe wà nù pírẹ́ẹ̀nì mi máa dúró tiẹ̀ ní bó o bá ti gbé bóòtù orí mi ti túlẹ̀ fún ẹ báyìí kò sí nǹkan tó ìwọ àti ta láti ibo sí ibo ò dárúkọ ọmọ mi ẹ wá lè yàn dárúkọ ọmọ mi mà tún jáde fún ẹ dárúkọ ọmọ mi mà jáde fún ẹ tó o bá rò pé bóyá àjò tó ṣe tán ní àjò tó máa fi pariwo káwọn èèyàn lè máa ṣe kíní wo orí tèmi ò lè pọ owó fún ẹ àbùkù lórí tèmi máa kọ fún ẹ àbùkù kó bá aṣọ ìlà rẹ aṣọ gbogbo aṣọ ẹ̀yà rẹ àbùkù lórí torí èmi fúnra mi òòṣàrè bí bá wà ní ìjà wọn á máa pọ mí ni eyín eléyìí ò kárí eyín eléyìí ò kárí èmi ò rọyìn rí méje mo dẹ̀ gbé wáyé so nìṣó ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni máa ń wẹ̀ fi lẹ̀ àdàbí tí n bá ṣe kinní kan lórí ọmọ kan tí n máa wá gbé bíbà ìwọ tíráyì ẹ̀ èmi ò ní bẹ́ẹ̀ ṣe lórí social media máa ṣe ní kọ́nà ni ìwọ fún ọmọ mi ṣépè kó sáré orí burúkú kan kí n wá mú gbogbo nǹkan tó yí ẹ ká kí n wá sọnù sí fún ẹ orí ẹ bàjẹ́ kálẹ̀gbẹ́ ìyá alájà ẹ ń bí ọ sọ fẹ́ gbẹ́ wà tọrọ jẹ ni ìyá ẹ tọrọ jẹ tó fi kú ni àbò lórí burúkú lélẹ̀ èmi máa wá fi ẹlẹ̀ máa fi ọmọ játijàti rédèrèdè yádàrà dálẹ̀ èmi máa fi ẹlẹ̀ kò sẹ́ni máa bá mi sọ máa kúrú máa bá yín dọ̀gbà ní àbá yín ṣí èrè ṣé o rò pé mi jọ ìyá tó jẹ́ pé ìyá mi ṣe máa bọ́ta máa ní wọ́n máa pè ọ́ máa bẹ̀ àbọ̀ máa bẹ̀ mọ́mì mi ì tí ì rí onítàn mọ́mì mi á bọ́ta máa ṣe mọ́mì tèmi dẹ́kọ̀ àdúrà òdojú àdúrà ni ó mọjọ́ tó ti wá fámìlì mi àtijọ́ ìlú ti òun kún ẹ̀sìn kiri ni ẹ̀sìn yẹn bó ṣe máa ṣẹ̀sìn yẹn tó máa fi wọ́kú dànù ni ó máa ṣẹ̀sìn bó ò ní ṣẹ̀sìn ó máa ṣẹ̀sìn o ìjọ́ tó ti wá fámìlì mi báyìí ìjọ́ tó ti wá fún mi ìjọ́ tó ti lè bọ́ sa wá fún mi tọmọtọmọ ìjọ́ yẹn ni ayé ẹ ti bàjẹ́ ayé ẹ ti rún gẹ́gẹ́ gbogbo nǹkan ẹ ti ṣe yámúyámú nǹkan ti bàjẹ́ mọ́ ẹ lára ìjọ́ yẹn ló ti nàga mú ìṣòro tó ti mú láti jẹ́ tó ti nàga náà tí ò rí mú ìjọ́ yẹn báyìí ìṣòro ẹ ti tẹ̀ lọ́wọ́ ló ti dì mú bó wáyé pé ò jẹun jọ yẹn àbá níbẹ̀ kí nítorí ìṣòro tó nàga mú yẹn ó jẹun ó mú mi sí ó ti gbé ìṣòro yẹn sára wo èmi ò ní fi ẹ́ lẹ̀ ọmọ já ìjà sí ọmọ rédèrèdè abọ́ sórí social media máa bú gbogbo èèyàn ẹ̀yin èèyàn inú yìí ò dùn ẹ̀yin ò ráwọ̀ ọ̀dùn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀ ráwọ̀ ọ̀dùn yẹn kò sí ń bẹ̀ nínú mi ń dùn ìṣẹ̀mú yẹn wọ́n ò invite ẹ wọ́n ò lè invite ẹ wọ́n ò lè invite ẹ Ọlábísí kìíní kan ẹ wọ ẹ tọ́jú ara yín ẹ má fi ọ̀rọ̀ kan pẹ́ ẹ mọ́ bẹ́ẹ̀ ẹ má dá sí o
torí ẹni tẹ́ táàgì orúkọ ẹni mi ò ṣe ní sọ̀rọ̀ sí mi ẹ má dá sí o nobody kò gbọ́dọ̀ wá síbi ìbáyìí kó sọ fún mi pé kí lè gbọ́n Elizabeth Sunbẹ̀ yìí ẹ wà ló ẹ respect ara yín o ẹ má jẹ́ kó di bí àbùkù o ẹ má wà sọ fún mi bíbá ìgbé kí n fọmọ olórí burúkú yẹn sílẹ̀ ẹ má wà bí o 185 ọmọ ìjà àti ọmọ rédèrèdè ọmọ ìyá rírí ogún ẹkún tèmi máa sá fún ẹ láti ibo sí ibo ibi làwà wà orí nọ́mbà orí ẹjọ́ tí mo ti ń fi ilẹ̀ ní ṣọ́ aago mélòó pèpè 1 hour 42 minutes ni orí ẹjọ́ tí mo ti fi wọ̀n bí báyìí orí bọ́n aṣọ ẹṣẹ́ lọ 185 ni olófo tútù olófo oníradàradà oní pákéjì ìran olófo ẹyẹ yẹn tẹ wà dóná bẹ́ẹ̀ ṣe wà yìí àwọn tó máa ń kọ́lé kiri yẹn tẹ́ ẹ bá lè jẹ́ kó fi àwọn òyìnbó pákéjì ìran burúkú ló pa ṣé ẹ rí àwọn òyìnbó yẹn bójá ilé two half plot lọ́ra Nàìjíríà àwọn ọ̀pọ̀ káàkiri mi ò fẹ́ bá wọn polówó ni bọ̀ tó o bá fẹ́ àwọn irú àwọn ìbò yẹn máa fún ẹ àwọn tó ń kọ́lé àwọn builders yẹn wọ́n pọ̀ gan Nàìjíríà tó jẹ́ iṣẹ́ wọn ọmọ Indians yẹn wọ́n pọ̀ gan àwọn kan àwọn ìlú yìí kí lorúkọ ìlú àwọn kí lorúkọ ọmọ rídà yìí kọ́mìnì kan wà kọ́mìnì yẹn jẹ́ rídà plastic tó wà ní along the road Òṣòdì kìnìún kan yẹn kò ṣe yàtọ̀ sí àwọn India yẹn mo fẹ́ wo ìlú tó tún máa ń ṣe mo dẹ̀ gbàgbé orúkọ ìlú yẹn àwọn ìlú yẹn wọ́n wà bẹ̀ tó yẹ pé builder ni wọ́n Nàìjíríà builder ni wọ́n tẹ́ ẹ bá pè wọ́n pé kó wá bá yín mójútó ilẹ̀ yín pé ẹ fẹ́ kọ́ ibẹ̀ they will come wọ́n wá inspect ilẹ̀ yẹn wọ́n wá wò they will come ó pè àwọn yẹn fún inspection not Pakistan Lebanese ada fún yín do yankin Lebanese ni wọ́n àmọ́ tó ní tí wọ́n ní rídà yẹn nǹkan tó fi sọ bẹ́ẹ̀ fún yín ni pé mo clear fún àwọn rídà yẹn rí no Mexico àwọn Lebanese àti Indians àwọn náà pọ̀ Chinese join sí àwọn Chinese wọn kì í fi bẹ́ẹ̀ kọ́ ilé kí ni àwọn Chinese ṣe jù road constructions ó ní wọ́n ń ṣe ó wá lọ pé wọ́n wá sórí ilẹ̀ ìjọ táwọn yẹn wá ó wá ń yà wọ́n ó ń kámẹ́rà ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá lọ jẹ́ pákéjì yẹn jẹ yín irọ́ funfun ló pa wá fún yín kò sí nǹkan tó jọ wàhálà èmi àtọ èmi ọba ní Elizabeth mo lè ṣe the same thing kí n gbé wọn sórí ilẹ̀ ó pákéjì ló ń ṣe bó ṣe wà yẹn ni ó ń ṣe pákéjì á lóun ṣe pákéjì sì ń ṣiṣẹ́ orí ẹ̀ bàjẹ́ àwọn ta ló fẹ́ mú ní sòsò bí ibà àwọn ló fẹ́ mú sòsò bí ibà àwọn ló fẹ́ mú sòsò you are very fake yes it's very fake gbogbo nǹkan ẹ̀ fake life yìí ni kọ́ lóun ló ṣe báwọn lò tẹ́ kí ló ṣe àwọn Lebanese tó lọ gbé síbẹ̀ àbáwọn ọmọ India tó gbé wá àwọn èèyàn mú wa kan wàláì mo lè gbé wọn wá ságbọ́sìkúyọ̀ yìí lèmi lágbọ́sìkúyọ̀ kí ni mo fẹ́ kọ fún tẹ̀dẹ̀ṣẹ̀ máa dẹ̀ gbé wọn wá máa lọ wá wọ́n máa wá síbí báyìí pé mo fẹ́ kọ kọ́ abámi mo fẹ́ máa dẹ̀ ya picture máa dẹ̀ ya fọ́tò olófojá ìjà àti ó wá gbá àwọn èèyàn ya fọ́tò bí ìgbà tó yẹ fún ọ̀nà fẹ́ wá develop ẹ tún ní kó tún fún wọn wọ̀n tíṣà ìbẹ̀rẹ̀ ẹni kó tún fún wọn wọ̀n ó parọ́ burúkú kú irọ́ borí jẹ́ 185 wo níṣọ́lẹ̀ ò ń dárúkọ mi ẹ ṣàròbá láyé ó bàjá mi jẹ́ ẹ ṣàròbá láyé ó bàjá kájọ níṣọ́lẹ̀ mo ti sọ fún ẹ má dárúkọ mi mọ́ lórí péjì ẹ má dárúkọ mi mọ́ sí on your lane má dárúkọ mi mọ́ mo sọ fún ẹ ní má dárúkọ mi mọ́ mo ó kàn wù mí pé kó má dárúkọ mi ni ó wù mí pé kó má dárúkọ mo ní mi ìfẹ́ báyìí ṣe nǹkan kan mọ́ láyé ẹ ó wù mí kó má dárúkọ mi mọ́ níṣẹ́ tó o bá wá lónìí lórúkọ mi dá má máa wá bẹ̀ má máa fi ẹgbà cruise level èmi ò dẹ̀ ní dárúkọ ẹ̀ ta ni ẹ máa dùn jù ẹ̀yin èèyàn ṣẹ́nu yín ò dùdú wọn ṣe pè sóde inú tèmi dùn ẹ̀yin ẹni tíátà yẹn ẹ̀tẹ̀ tí ń bá mi ṣe dáadáa wọ́n pè sóde nífẹ̀ẹ́ mi jọ lọ́nà àlà when I saw those Lebanese to this bẹ́ẹ̀ ni bó ṣe ń deceive èèyàn kiri nìyẹn bó ṣe ń wá deceive àwọn èèyàn kiri àwọn máa ṣe ohun ta ni wọ orí ẹ bàjẹ́ wo ní fake life ẹ gbogbo ayé ẹ báyìí fake ló fi gbé orí ẹ bàjẹ́ bó ṣe kó má dárúkọ mi mọ́ tó o bá ti ń dárúkọ mi máa wá fún ẹ máa wá fún ẹ ní ó ní mo ti tẹnu mọ́ yìí máa wá fún ẹ ní mo dẹ̀ pé jọ́kan ọ̀sán àtòrú máa pàdé jọ́kan èmi máa jẹ́ kó o mọ̀ pé Latifa lórúkọ mi ń jẹ́ àyàbá ilé Elizabeth mò ń jẹ́ yẹn Latifa tún àṣàbí ní ìyá mi bàbá mi sọ mí gbogbo ẹni tí a ní Latifa nílé yín àti Latifu ṣé wọ́n burú ṣé wọ́n jẹ́ǹtù èmi ò lè jẹ́ǹtù Ọlọ́run má jẹ́ ẹ má pè sóde mọ́ wọ́n ra 85,000 ní aṣọ ìtí mo fi wọ̀nyí ẹ má pè sóde mọ́ ẹ jẹ́ kó má ṣẹlẹ̀ yà kó má ṣẹlẹ̀ sì rí ara ẹ̀ ń bẹ̀ ẹ má pè sóde mọ́ ọmọ kọ́mọ wà
ó bà ní lórúkọ jẹ́ ọ̀bàyéjẹ́ ọmọ jókòó tadé ẹsẹ̀ ní máa parí ẹ̀ ẹsẹ̀ ní máa parí ẹ̀ ẹsẹ̀ ní máa parí eléyìí a máa jọ fà ní a máa jọ dúró ẹ̀ ní èmi àti ẹ wo bó bá ń gbọ́ màbà wọn tá a tán délẹ̀ o gẹ́gẹ́rẹ́rẹ́ o bá má dárúkọ mi o bá dárúkọ àwọn ọmọ mi níṣòro bá jẹ́ kí n máa ṣe tèmi jẹ́jẹ́ níṣòro bá yún mi nù kó wà lórí ọwọ́ ẹ kémi náà dẹ̀ wà lórí ọwọ́ mi kémi má dọ̀dọ̀ ẹ kí wọn náà má dẹ̀ dọ̀dọ̀ mi kí kálukú dẹ̀ máa ṣòwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ojoojúmọ́ ló ń wá ló ń dárúkọ àwọn ọmọ mi bó bá ti bẹ̀rẹ̀ sí dárúkọ ọmọ mi ebi kọ́ pàápàá mi nìfi ẹ lẹ̀ máa lọ́mú ẹ ni máa lọ́mú ẹ tọ̀run ni ní tìrìpọ́npọ́n ti pọ́n máa lọ́mú ẹ ni kò jẹ́ fi ẹ lẹ̀ ìwọ àti ta ni ẹ̀yin wà lórí YouTube ẹ Facebook yẹn ẹ yẹ kí n bá yín wò bóyá ó máa ṣáàjì lọ ta ló máa fi ẹ lẹ̀ létí iye ọmọ náà létí iye onítọ̀hún ó náà ọmọ mi ò ní fi wọ́n lẹ̀ ẹ̀yin tí Facebook yẹn ẹ má bínú ẹ má bọ̀ lórí TikTok máa pa ilé ìníìsín fóònù yẹn ti máa pa ẹ̀hún adókó ṣe ranù adókó bayé jẹ́ adókó sọ̀rọ̀ ẹnu adókó sẹ́bí nù adókó sògo nù adókó sọ professional line nù. kí ló tún kù tó fẹ́ sọ fáwọn bí kí ló kù tó fẹ́ sọ eva àwọn ò dárúkọ èèyàn bí ẹ má dárúkọ o ọmọ yẹn ń pẹ́pẹ́ wọn ni fọláfọlá ó fáìn gan ọmọ yẹn fáìn ó fáìn dákú ọmọ dáadáa ó fáìn ọmọ yẹn ò búyàn bí mo ṣe pákúrú mọ́mọ yẹn tó kò ní dá mi lóhùn kò ní sọ̀rọ̀ ọmọ yẹn kàn máa sọ̀rọ̀ ó ti rí pé kò lè sọ̀rọ̀ dáadáa kò lè sọ̀rọ̀ ẹ̀tàn ni àwọn orogún tó kù tẹ̀lé ṣọ̀ṣẹ́ báwọn yẹn ò lè ta hydroid ni àwọn ò mọ social media lò ìgbà tó fẹ́ rí kí àwọn tó ta ẹgbẹ́ títì ro hydroid lò ṣùgbọ́n eléyìí ọmọ gbòòrò ọmọ tó ti wà ń bẹ̀ dáadáa ṣebí torí pé wà ń bẹ̀ dáadáa lọ́wọ́ lọ́kọ̀ ẹ̀ ṣe yíwọ́ sí lẹ́gbẹ̀ẹ́ ló yíwọ́ sí lẹ́gbẹ̀ẹ́ tó lóun máa fẹ́ tọmọtọmọ ó dẹ̀ fẹ́ tọmọtọmọ nìyẹn ó fẹ́ tọmọtọmọ nìyẹn ó dẹ̀ ìwọ náà dẹ̀ ti gbà á rí i pé ọ̀nkú òbò kan ló ń sábàdò yìí tó bá ti ń dó ló máa yíwọ́ mọ́ tó bá tún ti rí èèyàn kan tó wà òkè jù ẹ̀ lọ́sọ́ máa yíwọ́ mọ́ bẹ́ẹ̀ ni bírò àwọn ọkùnrin yẹn ṣe rí nìyẹn ọkọ kan ìyàwó kan náà ń fẹ́ èyí tó bá jẹ́ ìbẹ̀rẹ̀ máa wà ọjà rí táwọn ta ló fẹ́ sọ̀rọ̀ sí bí ìbá ẹ mórí kan ní bẹ́ẹ̀ nìkan sọ bá sọ gbádùn ẹnìkan ṣáàní yóò kó bẹ́ẹ̀ nìkan bá sọ báwo náà ìkọrin yẹn ṣé mo gbà báwo náà ìkọrin yẹn bẹ́ẹ̀ nìkan bá dá fánù ẹnìkan ṣáàní yóò kó bẹ́ẹ̀ nìkan bá dá fánù ẹnìkan ṣáàní yóò ẹnìkan ṣáàní gẹ́gẹ́rẹ́ gẹ́gẹ́rẹ́ ó ní òun ló kọ́kọ́ jó òun ló kọ́kọ́ ṣe kinní kan òun ló kọ́kọ́ ṣe wọ́n ti ra kọ́kọ́ wọ́n ló kọ́kọ́ ṣe ṣebí wọ́n ò dẹ̀ ṣe mọ́ ẹ má wọrí àwa kan la máa kó àwa kan ti kó àti ń tajà lọ nìyẹn àti ń ta Maggi 1949 why are you not behaving maturely orí ẹ ti tẹ̀ dànù orí ẹ ti tẹ̀ òṣèlú kinní wá bá mi bí ta ló ń bá wí pé wí àyínú bẹ́ẹ̀ etí ẹ fọ́ ojú ẹ di òríran ó gbọ́n gbà tó lórí burúkú tó ń tẹ̀lé tó ń béèrè question lọ́wọ́ ẹ tó wá ń bi mí question bíbá ó gbọ́ tó sọ pé òun máa gbé gbogbo àwọn ọmọ ọ̀tá mi lọ síbi àwọn òun máa lọ fi wọ́n gbé ògùn òun máa lọ fi wọ́n fọ́ya òun máa lọ fi wọ́n ní etí ń dùn ẹ̀ orí ẹ ti dàrú bẹ́ẹ̀ ẹ máa béèrè lọ́wọ́ mi ẹ bí mi léèrè ṣẹ́yìn ẹ pè mí ní godmother ẹ káyọ̀ tó pé bọ́ godmother wèrè àtàsíwí méjì náà lè ṣe yára wọn òun síwí ẹ mọ̀ pé ìyá máa ń nágbára ju ọmọ lọ ohun tí ìyá dẹ̀ fi ní agbára ju ọmọ lọ ó pọ̀ gan ẹ wèrè méjì náà lè ṣe yára wọn ó pè mí godmother náà ni bó ṣe wà nìyẹn kò lè fi gẹ́ ẹni tó jẹ́ tù fi ṣe godmother àwọn godmother èmi sínrin tààràtà máa wú ẹni kòkòkò lórí orí á máa fọ́ ẹni àwọn àti ta ló ń bá wí ta lẹ gbẹ́ ẹ̀mí báyìí 185,000 a máa sọ pé kí ni àbọ̀wọ́ àbúrò àwọn àbáwọ̀ adẹ̀ wà lọ yẹ́sì godmother before bẹ́ẹ̀yàn bó bá ti gbé wá máa fún ẹ jẹ ó lè fi èpè fún àwọn ọmọ tèmi kó fi èpè máa dáhùn láyà kó ní kí n máa bí ẹrẹ́ rìn ẹnìkan ló máa rè náà méjèèjì èmi bó bá ti rẹ̀ ó máa rè mí náà ṣùgbọ́n ṣì ń wá lórí àwọn ọmọ mi mo fi ọlọ́mùbúra mi ní fi ẹlẹ̀ máa dúró máa kúrú bẹ́ẹ̀ dọ́gba ni máa kúrú máa bá gbogbo yín dọ́gba ni wá sórí àwọn ọmọ mi wo máa tún lo aago iṣẹ́ òṣì lórí gbogbo anybody tó wá fórí àwọn ọmọ mi máa pè yín lẹ́jọ́ pẹ̀lú Jésù tí mò ń sìn èmi àwa dákẹ́ èmi àdúpẹ́ máa dákẹ́ máa yẹ ká ìṣá mi lẹ́yìn ọ̀kan ká ẹ máa ní ìyá yín kan òbíye fún àṣọlì máa ṣú ọ̀kan máa ṣọ́ọ́rì ti pa yàrá ìyá ìwọ tó sọ̀rọ̀ yẹn máa ṣọ́ọ́rì ti pa gbogbo fámìlì ẹ̀ dànù orí ẹ ti bàjẹ́ orúkọ tiẹ̀ náà ń dà àbórúkọ ọmọ tiẹ̀ náà ń dà orúkọ fámìlì ẹ̀ náà ń dà
ṣé wọn lo fọ́ba ńlá ibẹ̀ bìdẹ̀bì fọ́ba ńlá orúkọ ìyá ẹ̀ náà ń dá kò ní dá fún gbogbo yín kò ní yẹ yín dọjọ́ alẹ́ máa dúró tì yín gan ni o lórí ẹni ọmọ Monday troublesome la fi bẹ̀rẹ̀ violence gan ni láti àná ni ó yẹ ká ẹ ti mọ̀ pé Monday máa gbóná violence ni àwọn ò ní sinmi fẹ́ anybody ìwọ ló gboko lọ́wọ́ àwọn èèyàn obìnrin mẹ́ta ló gboko lọ́wọ́ wọn okó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ náà sí iná òtún ní tẹ́lọ́rùn so ẹni tó gboko lọ́wọ́ ẹ̀ kò gbọ́dọ̀ ṣayé ẹ̀ ojoojúmọ́ ni wọ́n gbé òwò kìíní kan wọ́n ṣe kìíní kan wọ́n ṣe gbá kan wọ́n ṣàwo kan ó dẹ̀ ó máa gbé òwò ẹni tó gbé òwò ẹ̀ ọkọ ẹ̀ ló gbé òwò ẹ̀ síta ọkọ ẹ̀ ló gbé síta tó bá gbóhùn ọkọ ẹ̀ síta ọkọ ẹ̀ ló gbé síta orí ogbó kó gbóhùn ọkọ síta orí ogbóhùn síta yẹn òun náà dẹjọ fẹ́ra wọn mọ́ ẹ jẹ́ kí kálukú lọ́ọ́ lò ẹ̀ ìwọ ló ń stọ́ọ̀kì ọmọ yẹn kiri ìwọ ló fẹ́ kéèyàn kan súnmọ́ ìwọ nìkà ìwọ ló fẹ́ ìwọ láláṣẹ jù bàbá àṣetẹ́. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ dákun dábọ̀ ẹ bá mi comment bẹ́ẹ̀ sì ni kí ẹ bá mi like sísàlẹ̀ fọ́nrán yìí kẹ́sì máa bá mi pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára kí ni nǹkan tẹ́yìn rí gbámú nínú ọ̀rọ̀ yìí ẹ já pàdé lábala àríwú sísàlẹ̀ fọ́nrán yìí ẹ wò á nírìjò báyìí lọ lórí ilé ìtàmú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀kọ́ aráwátá náà lẹ́yìn láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ̀lé gbéra ńlẹ̀ àdàbà àtúntìfòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ẹ káàárọ̀ ẹ káàsán o ẹ káalẹ́ níbi tẹ́ ti ń wò mí nílé ibi tẹ́ ti ń wò mí ojú yóò ní fọ́ orúkọ mi ni aṣíwájú ìyálóde ìlú Pàṣán èmi ni mo jẹ́ ìyá gbogbo ní Ọ̀yọ́ Aláàfin mo jẹ́ ìyá alájẹ ọ̀jẹ̀ Ọ̀yọ́ empire mo jẹ́ ìyá gbogbo ìyálóde fún gbogbo Àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ state ẹ béèrè kí n tẹ́ ẹ bá fẹ́ sídìí kan sí méjì ìwọ tó gùn kan àbá àìsàn kan mo ní tọ̀ ṣúgà ni o mo ní rọpárọsẹ̀ ni o àìsàn àrọ́mọbí ìwọ wá gbéga ń biṣẹ́ òun jẹun lójú oorun òun lálàkàlà ayé gbogbo àìsàn àtẹ́lẹsẹ̀ ń ta ọ̀fà ń bẹ lára rẹ ni àbí wọn bóbìnrin lásìkò àbóyẹ gbẹ́ńdọ̀ láàmú àbí wọn sọ fún ọ pé ó lọ sí ajé tó ò tiẹ̀ wulẹ̀ mójútó àìsàn àrọ́mọbí ni hepatitis B ni ẹni àìsàn gbogbo tí bá ń jẹ́ ajogun ara àbò fẹ́ ṣàyẹ̀wò lórí ìgbésí ayé rẹ kó o mọbi tó ń lọ sàn ó lè mọbi tó dojú ogun kan torí ẹlòmí àpẹẹrẹ ajáde wọn gbé síwájú rẹ tí ń pọn mi lé lórí ẹ mójútó ara yín òfin mi pamọ́ kí n pọ́ ló kọ àìsàn gbogbo àìsàn káìsàn tí bá ń dọ̀ láàmú pè mí ń dọ̀ lóhùn àbò fẹ́ ṣèbéèrè lórí ọ̀rọ̀ ilé ayé rẹ ọṣẹ àtúndé ń bẹ ọṣẹ àwẹ̀ríre ń bẹ ṣe mí kó kú ń bẹ ìkwara ẹ̀yọ́nú ń bẹ ẹbu ẹ̀yọ́nú ń bẹ ọṣẹ Osele àgbàlú wà ọṣẹ adé wà lóríṣiríṣi nǹkan tó pọ̀ jaburata nọ́mbà mi rèé o 08059856632 08059856632 bèrè sí gbogbo ajogun tí bá ń dọ̀ sídìí kan sí méjì ẹ nítorí gbójú kú o ẹlòmíì kan mọ̀ rìn ní gbogbo ara rẹ̀ kí yóò pé nǹkan kan sọ kúlúkúlú bèrè fún nǹkan rẹ̀ ọ̀fà ni o bèrè fún ìwọ tí wáṣẹ́wáṣẹ́ òríṣẹ́ ìgbéga lòun wá ń bì kan òòrí ọ̀nà àbáyọ ń bẹ fún un pè mí kò sí tí ò ní oògùn ẹ̀ hepatitis B ti ọ́ ni kíndìnrín dọ̀ láàmú ni àìlera kan ni ìtọ̀ ìdìsétọ̀ mú ọ tó bá ti fẹ́ tó oògùn ni òun tọ̀ ṣeréṣeré ìwọ wá káwọn ọmọbìnrin jọ wọn lọ́lé ọkọ kọkùnrin dọkùrọ́kọ fẹ́ ìwọ náà gbé gbèsè ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ pé oògùn ni o ẹlòmíín bẹ láti lé lóògùn rẹ̀ ti wá ìrìn àjò oṣù kan bẹ́ẹ̀ bá múra ẹ̀mọ́jẹ̀ wọn sọ dogun ọdún mọ́ ní lọ́wọ́ o ìjọ òbíjọ ayọ̀ ọbayọ ẹ̀rọ náà lé ayé yìí ṣe nǹkan kan ò ní ṣe yín o torí akájú ló lórúkọ tí wọ́n pe fá alìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àlùkò tí wọ́n pèsè ọ̀dà asáré tètè ìlú kálukọ táwọn ìyàmì àjẹjẹ wọ́n sáré lọ ní olówó owó fowó kẹyìn wọ́n sáré lọ ní ọlọ́rọ̀ wọn fọ̀rọ̀ kẹyìn o lọ́wọ́ báyìí lọ́mọ tó tó fi jẹun ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ lòkú fi rìn dépòtò ọmọdé ìlú lókun awówó wọn sí àgbàlú lókun awówó wọn sí bókù bá kú ní ẹsẹ̀ gírí ọ̀làdà wà lẹ́yìn torí gbogbo oore tágbàrà bá rí odò ní fíìsì ọkùnrin ó pèsè yìí obìnrin ó pèsè yìí ọmọdé ó pèsè yìí àgbà ó pèsè yìí ẹ̀rọ náà bá yọ ní ayé yín o bí sin bá wá so nú gbó ayé gbé gọ̀gọ̀ lọ fi ká ní oore yín wọ́n mọ̀ fi wá yín torọ́ gọ̀gọ̀ ọ̀nà báyìí lálákẹ́ sọ ẹ̀ ní gbòkú o wọn wà ní fi kú gbókìkì yín o wọn ní fi kú gbókìkì yín o ẹ rògbò yín lò ẹlòmíín bẹ́ẹ̀ ní ayé tọ́jọ́ pògbò rẹ ti kún ó jì ní èrì lò ẹlòmíín ò sì lógo àwò ògbò fẹ́ lòmíín ẹ ní parẹ́ máyé ọ̀rọ̀ ilé ayé yín ó rọ̀ yín lọ́rùn ẹ ní sunkún o nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08059856632 pé fáyẹ̀wò ara rẹ wásaàbù mi náà ni kò sí ní tó béèrè tí ò sí wọ́n fi ra rẹ pamọ́ mọ́dé ra rẹ mọ́lé o wọ́n bá sọ fún ọ pé ó kù wọ́n á máa ṣàyẹ̀wò fún yàn lọ síbi tí wọ́n pè nǹkan ti bàjẹ́ yóò kó tó tọ́dún kan kó tó sùn mẹ́fà ọba dọ́dọ̀ tèmi ò ní kú mọ́ o èmi ò gbókùúrí àlàyé mọ́ gbé ìnira ò ní dé báyìí ẹ ní sunkún ẹ mọ̀ sí lójú ọkùnrin lójú obìnrin lójú oṣó lójú àjẹ́ ọkàn yín ò balẹ̀.